Ota Ibon Owole sí wọn lára o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ṣé o gbàgbé lánàá òde yìí ní àwòrán kan bẹ̀rẹ̀ sí ní jà ìrìnrìn káàkiri wípé àwọn ọmọlẹ́yìn Sunday Igboho Osa owó baba dami pé wọ́n ti yìnbọn sí wọn lára Ota Ibon wọlé sí kan nínú àwọn ọmọlẹ́yìn Sunday Igboho Osa àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ota Ibon wọlé sí wọn lára o. Ẹ wo fọ́nrán yìí màá yí sókè fún yín nísìn tẹ́ fà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu wọn. Ṣé ọgbẹ́ni tẹ́ ń wò yìí òun gangan ló mú drone dání lọ́jọ́ yẹn tó bẹ̀ sí ń control drone yẹn. Àwòrán bọ̀bọ̀ yẹn nìyẹn. Wọ́n yìnbọn sí lára kódà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yin ìbọn yẹn ságùn ara ẹ̀. Ota Ibon kankan ò sì wọlé sí lára. Ṣé láwọn tó sọ pé Ota Ibon wọlé sí lára yẹn wọn kì í ṣe lára àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun o. Wọ́n láwọn ọlọ́pàá kọ̀ọ̀kan àwọn local vigilante kọ̀ọ̀kan wọ́n tẹ̀lé Sunday Igboho Osa wọnú igbó yẹn. Wọ́n tẹ̀lé Sunday Igboho Osa wọnú igbó yẹn. Kò kí ṣe Sunday Igboho Osa àtàwọn ọmọlẹ́yìn ẹnìkan náà wọnú igbó yẹn. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán ta ti ń rí tí wọ́n ń fi sí online. Àmọ́ ẹni tí wọ́n sọ pé Ota Ibon bà lánàá tẹ́jẹ̀ ń dà yàyàyàyà lára ẹ̀ àwòrán yẹn lẹ́ ń wò yìí wọ́n lọ́kànnú àwọn ọlọ́pàá yẹn ni. Bẹ́ẹ̀ náà sọ wípé àwọn ọlọ́pàá ò tí ì release official statement. Sunday Adéyẹmọ Igboho Osa àwọn náà ò tí ì release official statement kankan. Àmọ́ àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan wọ́n ti gbé ìròyìn tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kódà àwọn Vanguard ìwé ìròyìn The Vanguard wọ́n gbé bẹ́ẹ̀ sì ni ìwé ìròyìn Yorùbá Times àwọn náà gbé. Àmọ́ kò tí ì sí official statement kankan lẹ́nu olóyè májàsọ́lá Sunday Igboho Osa. Tẹ́ ò bá gbàgbé àwọn ìwé ìròyìn The Vanguard àwọn sọ categorically wípé àwọn ọmọ tí wọ́n jí gbé lóríire local government area lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí páwọn ọmọ yẹn ni àwọn ẹgbẹ́ Iru Ekun Sunday Igboho Osa àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ lọ rescue àwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ lọ gbà kalẹ̀. Màá play fọ́nrán yẹn fún yín nìsín ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe wo fọ́nrán yẹn bá mi like kẹ́ máa bá mi comment kẹ́ sì máa bá mi pín fọ́nrán yẹn káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pín kó lọ fà kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára wípé àwọn tí tó wọnú gbólọ̀ yẹn wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú ó sì yẹ ká máa gbóṣùbà káre fún wọn. Ó yẹ ká máa fún wọn ní accolades fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe torí pé kí ni àwa ni wọ́n lọ ń ṣojú. Ikú tó yẹ kó wá dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn nìkan ni wọ́n dàyà dé. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n kájú ẹ̀ wọ́n lè ṣàyàkókò ọ̀nà kí wọ́n gbójú gbóyà gbónu. Bẹ́ẹ̀ ni Sunday Igboho Osa ti kí gbogbo wọn láyà bẹ́ẹ̀ ló ti ró gbogbo wọn lágbára. Ẹ̀yin náà rí bí Sunday Igboho Osa tó ṣe máa ń kọ̀ máa nìbọn tí bọ́kàn dédé dọ́wọ́ ẹ̀ lójijì tí ó máa yìn kò tí ì kọ́máǹdì ẹ̀ lójú tèmi rí o. Àmọ́ a máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ òun fúnra rẹ̀ náà sì máa ń sọ. Dájúdájú ogun tí ń bẹ lára àwọn ọmọlẹ́yìn Sunday Igboho Osa àti Sunday Igboho Osa gẹ́gẹ́ fún ara rẹ̀ ogun yẹn dájú o. ẹwọ́ Ota Ibon náà bó ṣe wọlé ságọ́ ara bàbá ẹ̀ bó ṣe wọlé ní jábọ́ kò penetrate rárá bí tí ń wò mọ́ bí wọ́n ṣe yìn báyìí ní jábọ́ bí wọ́n ṣe yìn ní jábọ́ kò wọlé kò penetrate sínú àgọ́ ara ẹ̀. Èèyàn mi ẹ bá ń gbàdúrà fáwọn Sunday Igboho Osa àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ pé bó ṣe lọ yẹn náà ni wọ́n ṣe bọ̀ láyọ̀ gbogbo nǹkan tó sì lọ ṣe nùgbò yẹn yóò já sọpẹ́ yóò já sáyọ̀ lágbára ògo Ọlọ́run. Torí iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí kò kí ń ṣe iṣẹ́ àwọn ọlọ́pàá nìkan o. Agbára àwọn ọmọ ológun nìkan ò lè ká agbára àwọn ọlọ́pàá nìkan ò lè ká bẹ́ẹ̀ sì lágbára àwọn local vigilante náà ò lè ká. Ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ by the time táwọn méjì bá tó ń bá forí korí tí wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ́ ìgbà yẹn gan ni tangible result máa jáde. Kọ́ńtẹ̀ kọ́kọ́ gba àwọn ọmọ tí wọ́n jí gbé lórí rẹ̀ yìí kí wọ́n kọ́ gba gbọ́n kalẹ̀ náà àtàwọn ọmọ yẹn àtàwọn olùkọ́ wọn kí wọ́n rescue gbogbo àwọn people yìí kí wọ́n gbà wọ́n kalẹ̀ kó lọ́wọ́ àwọn agbénipa. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ wá gbàlà yí ọ̀rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ ń sojú wọn kòró àtàwọn ẹni tí wọ́n yìnbọn sí lára gangan tó àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí láti ń gbọ́ pọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì ní ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ̀tá láì dènà pẹ̀lú ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o.
ṣé nǹkan kan wà lẹ́yìn mi. Gbogbo ẹ̀ mo fẹ́ ṣò. This is 1, 2, 3, 4, 5. Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi. Gbogbo ẹ̀ mo fẹ́ ṣò. This is 1, 2, 3, 4, 5. àwọn ọlẹ́gbẹ́ èèyàn wa ṣẹ́yìn náà ti wá rí báyìí pé kò kí ń ṣe nìyẹn gangan ní ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀ wọn ọ̀kan nú àwọn ọlọ́pàá tí ò dira ó lóògùn arìndọ̀ ó lọ ń jà ń yán ó kájú ẹ̀ ó láyẹta ó lókìgbẹ́ ó lókìgò ó lókìdá àtọ́wá ti àdábọ̀ ẹ̀ lára yóò wọlé ó sì ń lọ sínú igbó Odò Ọ̀yọ́ National Park ìwọ tó bá ti mọ̀ pé ò kájú ẹ̀ má wulẹ̀ tẹ̀lé wọn lọ o má lọ fẹ̀mí ẹ̀ má lọ fi ta tẹ́tẹ́ tó bá mọ̀ pé fẹ́ máa tẹ̀lé wọn lọ sọ pé kí wọ́n fún ọ náà ní nǹkan jẹ ọ̀gbẹ́ni yẹn ń sọ lẹ́ẹ̀kan pé Ọlọ́run ló ní káwọn ti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn àwọn tó ti wọ́n ti mẹ́nu ẹ̀ wọ́n ti mọ nǹkan tí wọ́n jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn tọ́ta àbọ̀ ò fi wọlé sínú àgọ́ ara wọn irú àwọn tó lè lọ́ọ́ máa kojú àwọn bandits nù kò kí ń ṣèwọ́ tó ní nǹkan kan tó yẹ pé uniform ọlọ́pàá nìkan ló gbé sọ́rùn tó gbé ìbọn dání according to information tá à ń gbọ́ o tó ń sọ pé ọlọ́pàá ni alàgbà yẹn bí local vigilante sì ni ẹ̀yin ìyàmí ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri ìlérí tiwa làwọn amúṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kétí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.